máa ṣiṣẹ́ lórí ìdílé, ìdílé tí í ṣe family. A máa ṣiṣẹ́ lórí ẹ̀ka nínú ìdílé. Nínú ẹ̀ka ìdílé láti rí bàbá tí í ṣe father, ẹ̀ka èyí tó súnmọ́ wa tipẹ́tipẹ́ nuclear family, èyí tí ó tan mọ́ wa ṣùgbọ́n wọ́n sì sún mọ́ wa ní ọ̀nà kan tàbí òmíràn extended family. Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa, ẹ kú dédé wò yìí, èmi ọmọ yín Ọmọ́wùmí SisiAkomolede ló dé sórí ètò wa tòní. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ ti ń bá wa ká lọ nínú èdè SisiAkomolede. A dúpẹ́ lórí ọwọ́ gbogbo yín tí ẹ ti máa wá tẹ bọ́tìnì pupa tí ẹ lè mọ̀ tí a bá ń ṣe ètò kan tàbí òmíràn. A mọ rírì ohun tí ẹ ń ṣe fún wa. Fún ẹ̀yin tí ẹ ń béèrè ìbéèrè tí ẹ ń gbà wá ní ìmọ̀ràn, a dúpẹ́ lọ́wọ́ yín. Fún ẹ̀yin tí ẹ ti ń wo àwọn fọ́nrán tá à ń ṣe, tí ẹ bá ní ìbéèrè tàbí àfikún, ẹ kàn sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ wa lórí aago. Ẹ ṣé a dúpẹ́. Lórí ètò tòní, a máa ṣiṣẹ́ lórí ìdílé, ìdílé tí í ṣe family. A máa ṣiṣẹ́ lórí ẹ̀ka nínú ìdílé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká mọ̀ wípé àti inú ọgbà Édẹ́nì ni Ọlọ́run ti dá ìdílé. Ó dá ọkùnrin, ó dá obìnrin, ó dá akọ, ó dá abo. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí a mọ̀ wípé ìdílé ó ṣe pàtàkì ní àwùjọ, gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé family is the smallest unit in the society. Ìdílé ni ẹ̀ka tó kéré jù ní àwùjọ. Ní ráńpẹ́, màá tẹ̀síwájú nínú ẹ̀ka oríṣiríṣi èyí tó wà nínú ìdílé. Nínú ìdílé, a ní àwọn ìdílé tó súnmọ́ wa pẹ́tipẹ́ti tí a lè pè ní nuclear family. A dẹ̀ ní àwọn èyí tí a lè pè ní èyí tí wọ́n tan mọ́ wa, tí wọ́n jìnnà díẹ̀ sí wa, bọ̀ wọ́n tan mọ́ wa ní ọ̀nà kan tàbí òmíràn. Àwọn ni a ń pè ní extended family. Nínú ẹ̀ka ìdílé láti rí bàbá tí í ṣe father, bàbá tí í ṣe father, màmá mother, màmá mother, child ọmọ òun ni a ń pè ní child, ọmọ là ń pè ní child. Òbí òun ni a mọ̀ sí parents, òbí òun ni a mọ̀ sí parents. In-law àwọn ni a lè pè ní àna, òun ni a ń pè ní in-law. Ẹ̀gbọ́n òun ni a lè pè ní senior tàbí elder. Àbúrò òun ni a lè pè ní junior tàbí younger one. Àbúrò, junior tàbí younger one. Tẹ̀gbọ́n-tàbúrò òun ni a mọ̀ sí siblings. Tẹ̀gbọ́n-tàbúrò òun ni a lè pè ní siblings. Àǹtí òun ni a lè pè ní aunty. Aunty bóyá ẹ̀gbọ́n bàbá tàbí ẹ̀gbọ́n ìyá, àwọn ni à ń pè ní aunty. Uncle òun ni à ń pè ní uncle. Bóyá ẹ̀gbọ́n tàbí àbúrò bàbá tàbí ìyá èyí tó jẹ́ ọkùnrin. Uncle òun ni à ń pè ní uncle. Ó túmọ̀ sí ẹ̀gbọ́n tàbí àbúrò bàbá tàbí ìyá ènìyàn tó jẹ́ ọkùnrin. Arákùnrin òun ni à ń pè ní male. Arákùnrin òun ni à ń pè ní male. Arábìnrin òun ni à ń pè ní female. Arábìnrin òun ni à ń pè ní female. Àgbà òun ni a mọ̀ sí adults. Àgbà òun ni a mọ̀ sí adults. Àgbà òun ni a mọ̀ sí adults. Àgbàlagbà tàbí àgbàlagbà òun ni a lè pè ní àwọn elder. Àgbàlagbà, elder. Arúgbó, aged. Arúgbó, aged. Sister, arábìnrin. Brother, arákùnrin. Tí mo bá ní arákùnrin mi ń bẹ ní inú yàrá,
My brother is in the room. Arábìnrin, sister. Màá tún sọ lẹ́ẹ̀kan sí àwọn ẹ̀ka tí a ní nínú ìdílé. Ẹ̀ka èyí tó súnmọ́ wa tipẹ́tipẹ́, nuclear family. Èyí tí ó tan mọ́ wa ṣùgbọ́n wọ́n sì sún mọ́ wa ní ọ̀nà kan tàbí òmíràn, extended family. Nínú àwọn ẹ̀ka yìí, òun ni a ti rí bàbá tí í ṣe father, màmá tí í ṣe mother, ọmọ tí í ṣe child, ọmọ tí í ṣe child, parents, òbí tí í ṣe parents, òbí tí í ṣe parents, ẹ̀gbọ́n tí í ṣe elder or senior one, àbúrò tí í ṣe junior or younger one, tẹ̀gbọ́n-tàbúrò tí ń ṣe siblings, tẹ̀gbọ́n-tàbúrò tí ń ṣe siblings, àǹtí tí ń ṣe aunty, ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá èèyàn or bàbá tàbí bàbá èèyàn tó jẹ́ obìnrin, uncle, òun ni a mọ̀ sí uncle, àbúrò tàbí ẹ̀gbọ́n ọkùnrin fún bàbá tàbí ìyá ènìyàn, obìnrin female, obìnrin female, ọkùnrin male, àgbà adults, àgbà adults. A lè pe àgbà tàbí àgbàlagbà náà ní elder, arúgbó aged, brother arákùnrin, sister arábìnrin, brother arákùnrin, sister arábìnrin. Níbí ni a máa dánu dúró lónìí gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú ẹ̀ka nínú ìdílé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká mọ̀ wípé nínú Bíbélì Joshua ó sọ kínní kan nínú ìwé Joshua orí 24 ẹsẹ̀ 15 ní àti èmi àti ìdílé mi tí Olúwa ni a ó máa sìn. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ẹ mọ̀ pé àti èmi àti ìdílé mi, ẹ̀yin náà àti ẹ̀yin àti ìdílé yín, Olúwa ni a ó máa sìn. Níbí ni mo dánu dúró lónìí. Ẹ ṣé ẹ kú ìgbọ́ lórí ètò SisiAkomolede. A dúpẹ́ o.